ẹ̀yin ènìyàn wa. Ọwọ́ ti tẹ àwọn ọmọ Ìgbò tí wọ́n ń ta ayédèrú ọtí, tí wọ́n ń ṣe ayédèrú ọtí fún ará ìlú mu. Ẹ wo ibi tí wọ́n ti ń ṣe ayédèrú ọtí. Ẹ wo adúrú ìgò ọtí tí wọ́n ti ṣe kalẹ̀. Oríṣiríṣi àwọn ọtí ẹlẹ́rìndòdò, oríṣiríṣi product ẹ̀ ni wọ́n ṣe kalẹ̀. Kí lẹ mọ̀ tí wọ́n pò pọ̀ báyìí tí wọ́n kó fún ará ìlú mu? Àwọn Fúlàní wọ́n ń ṣe titi wọn. Ǹjẹ́ ẹ ti mọ̀ wípé àwọn ọmọ Ìgbò náà, àwọn náà ti ń ṣe tiwọn lápá kan, látàrí bí wọ́n ṣe pa àwọn ará ìlú sára. Torí ẹ mọyì àwọn èèyàn tí wọ́n máa mu àwọn nǹkan tí wọ́n tò kalẹ̀ wọ̀nyí, tó jẹ́ pé oríṣiríṣi àìsàn la máa jẹyọ ní àgọ́ ara wọn. Kí ni ohun tí wọ́n pò pọ̀ sí bí báyìí tí wọ́n ń ṣe ní different color? Wọ́n dẹ̀ ń tà nínú ìlú. Àwọn ẹni ẹlẹ́ni tó lọ bí iṣẹ́ tí wọ́n wá wò wípé yẹ kí àwọn tẹ̀ tí lo weekend o, káwọn ti fi gbádùn ara wọn já o, jẹ́ káwọn lọ síbi tí àwọn á ti ra nǹkan táwọn á mú o. A mà ní fi owó ọwọ́ wa ra ikú. A mà ní fi owó ọwọ́ wa ra nǹkan tá pa wá. A mà ní jẹ nǹkan tó máa rán wa lọ sọ́run àpàpàǹdodo. Ẹ wo iṣẹ́ ọwọ́ àwọn ọmọ Ìgbò. Ṣé ẹ ti rí ayédèrú ọtí ẹlẹ́rìndòdò lóríṣiríṣi tí wọ́n ṣe kalẹ̀ ní pálí. Ṣé ẹ ti rí wọn? Àwọn gan náà, àwọn ọ̀nà táwọn náà ń gbà láti fi pa ará ìlú lára leléyìí o. Kì í ṣe Fúlàní nìkan ló ń dẹ̀mí ará ìlú légbodò. Àwọn eléyìí náà wọ́n ń dẹ̀mí ará ìlú légbodò. Wọ́n wá ní àwọn wà productivity, àwọn wà industrious. Àwọn nǹkan ayédèrú tí wọ́n ń ṣe yìí náà tí wọ́n fi ń gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn. Ara kan ta fi ń sọ nìyẹn ní ìlú tó lọ́ba tó ní ìjòyè. Kí èèyàn máa ta nǹkan tó ń jẹ sẹ́nu ní abẹ́ ilé tí wọ́n dẹ̀ ń ṣe fúnra wọn. Wọ́n á dẹ̀ kó lọ sí supermarket, wọ́n á kó lọ sí àwọn ilé ìtajà, wọ́n á lọ tà fún wọn, wọ́n á dẹ̀ gbà lọ́wọ́ wọn. Ṣé ẹ rí wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí? Ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ ẹ gbọ́ lẹ́nu àwọn tó lọ mú wọn. Àṣírí yẹn á máa tú ni. Gbogbo ẹ̀yin tẹ́ pé nǹkan owó tẹ̀yin fẹ́ pa sápò yẹn òun lẹ̀ ń rò. Ẹ ò wo oríṣiríṣi àwọn àìsàn tó máa jẹyọ ní àgọ́ ara àwọn tó bá mú. Ṣùgbọ́n owó titi yín nìkan lẹ̀yin mọ̀. Gbogbo yín ni ọwọ́ máa tẹ̀. You call your guy. These are the products being produced. At the point of processing. Continue what you are doing. Continue what you are doing. Yes. Yeah. Suspects. Drinks. Where's the guy? Your face. You don't want to stop this activity. Yes, these are the products. Point of production. Point of production. The set. Products. Can see there. Products. There's your face. What's your name? Joy. Joy. Where are you from? Ebonyi. So you're a worker here? Yeah. What's your name? Shoma. Shoma, where are you from? Anambra. Where in Anambra? Imo State. You tell Anambra, you're telling me where in Anambra you from? Where in Anambra you from? What are you doing here? You're a worker? Huh? How much are you paid? What you are doing is like that. You are doing locked up. So these are the people at the point of you call your guy. Ṣé ẹ rí adúrú àwọn ọtí tí wọ́n kó kalẹ̀ ẹlẹ́rìndòdò lóríṣiríṣi different color? Ẹ wá wòye ọtí tí wọ́n ti tà fún ará ìlú. Ẹ wá wòye àti ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀. A wà ní àwọn kan wọ́n jẹun, wọ́n sọ pé kinní kan ṣe wọ́n, àwọn gbé wọn délé ìwòsàn, wọn mọ nǹkan tó ṣe wọ́n. Oríṣiríṣi àìsàn wá ń jẹyọ ní àgọ́ ara àwọn ènìyàn. Jẹjẹrẹ lọ́tùn lósì ibi tó ti ń bẹ̀rẹ̀ leléyìí o. Kí lẹ mọ̀ tí wọ́n pò pọ̀ báyìí tí wọ́n da kọ́lọ̀ lé lórí tí wọ́n ń tà fún ará ìlú?
ṣé ẹ ti wá rí wípé ní ilẹ̀ Yorùbá Fúlàní ń ṣe titi wọn, àwọn ọmọ Ìgbò àwọn náà ti ń ṣe titi wọn. Ìdí tá a fi ń sọ nìyẹn wípé àní sísítẹ́ẹ̀mù inú ìlú yìí kò wọ́ọ̀kì. Yorùbá jí má sùn, ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára. Àṣàkẹ́ TV show.